ti dé náà nìyẹn èmi nìkan kọ́ ni mo wá gẹ́gẹ́ bí ìṣe mi ṣùgbọ́n lónìí mo máa jẹ́ kó yé yín wípé èmi àti ẹni tá a jọ wá kódà àwọn gangan náà lè tù mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ ẹ̀yin èèyàn mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ mọ bó ṣe ń lọ ná tẹ́ ẹ bá ti wá mọ̀ mo àwọn àbí yín mo máa kọ́kọ́ dárúkọ wọn ṣùgbọ́n orúkọ tí mo fẹ́ dá yẹn mo fẹ́ mẹ́ni tó mọ̀ nù yín gbangba làṣántà ni Kẹ́hìndé Azan ni wọ́n wà nínú ilé agodo pẹ̀lú mi ò wá mọ̀ bóyá ẹ mọ̀ wọ́n àbẹ́ mọ̀ wọ́n àmọ́ mò ń bọ̀. Bàtàyè bá kọ̀ mí sílẹ̀ ìgbà tí jí ayé má fọkàn mi mọ́lẹ̀ tí kò sábàárọ̀ mọ́ tí kò sólùrànwọ́ mọ́ tí kò sáfẹ̀yìntì mọ́ fún mi. Bàtàyè bá kọ̀ mí tọ́rẹ́ bá kọ̀ mí Elédùà lÓlúwa sọ kọ̀ mí tó ń gbogbo bá dojú rú tí kò sábàárọ̀ mọ́ àbá mi ṣe. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo lórí ètò àgàn láyé mo nílé ayé ṣe dá lórí bẹ́ẹ̀ ni kò ṣe é dá gbé Olúwa Ọlọ́run dá wa fúnra wa ni ṣùgbọ́n kò wá sẹ́nìkan tó lè bẹ́ẹ̀ nìkan ṣe o tí kò bá sí Ọlọ́run ọba gẹ́gẹ́ bí n tó lórin wá ń sọ wọ́n ní pé ọkàn mi bàbá ló máa bá gbogbo wa ló máa bá wa ṣe é mọ̀ wípé tí ẹ̀dá bá ń làkàkà ní gbogbo ògbà tí kò ṣọ̀lẹ torí àti bòkèlè lọ́ọ̀dẹ ni o bó bá pẹ́ bó bá yá tí àdúrà rẹ̀ bá gbà àmọ́ bí ṣe mọ̀ pé ńgbà mi àdúrà lè má tètè gbà àmọ́ nígbà tí àdúrà bá gbà tán mi ò má ríra rẹ bí ẹni tó gbọ́n jù mo fẹ́ kó ríra rẹ bí ẹni tó rí àánú gbà ní o bó o ti ń jẹ ní rọrùn báyìí máa rántí àwọn tí wọ́n wà nípò àìní ní ipò tíwọ náà ti wà lánàá rí kó o sì máa nawọ́ ìrànwọ́ sí wọn fún ẹnikẹ́ni tó bá nílò rẹ̀ nítorí pé kí ni ó dáa ká máa tara wa sí i lọ́hùn ṣé o mọ̀ bí mo ṣe máa ń sọ fún wa lórí ètò àgàn láyé mo nílé ayé ò ṣe é dá lò kò ṣe é dá gbé Ọlọ́run dára fún wa ni bá wa sọ wípé wàhálà àwọn nìkan pọ̀ tiẹ̀ náà ti pọ̀ rí o kò sẹ́ni tí wọ́n bí nílé ayé yìí tó kówó wálé ayé bẹ́ẹ̀ tán bá bí ẹ sínú owó kò sí ní tí ò lè ṣẹlẹ̀ ṣùgbọ́n ó máa ń ná àwọn kan tọ́lọ́run máa fi ń ṣe sábàbí gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ nílé ayé àwọn làwọn ènìyàn tọ́lọ́run máa lò bí èjìká tó máa ń gbé mi àti ìwọ tó máa gbé wa dìde. Àgàn láyé lẹ́tò pẹ̀lú Jumobi Omisore mò ń bọ̀. Àní ó wà bá mi ṣe táyé bá kọ̀ mí Èdùmàrè lÓlúwa sọ kọ̀ mí tọ́rẹ́ bá kọ̀ mí Elédùà lÓlúwa sọ kọ̀ mí. Ọlọ́wọ́ ọmọ máa jẹ̀mú àbáṣánú fún mi. Ògo ní fún Ọlọ́run májẹ̀mú ní òkè ọ̀run. Orúkọ tèmi ni wòlíì Olúwatóbi ọmọ májẹ̀mú látinú ìjọ God of Covenant Miracle Ministry tí gbogbo àgbáyé mọ̀ sí ọmọ májẹ̀mú World Outreach. Mo kí gbogbo ènìyàn tó ń gbọ́ mi níbikíbi tó lè wà lórúkọ Ọlọ́run Ísírẹ́lì. Bí ọdún yìí ti ń parí lọ wọn ò ní fipó sáyé ká ìmọ́lé tọmọtọmọ lórúkọ Jésù. Mo ń pè gbogbo ènìyàn sí ìpàdé kan tí a máa ṣe nínú ìjọ wa ní gbogbo ọjọ́ Thursday èyí tí a pè ní àánú lẹ́ẹ̀kan sí nínú ìwé Romans 9:16. Bíbélì wípé kì í ṣe ẹni tó fẹ́ kì í dẹ̀ ń ṣe ẹni tó ń sáré bí kò ṣe Ọlọ́run tó ń ṣàánú. Olúwa rán mi láti sọ fún gbogbo ènìyàn wípé òun fẹ́ ṣàánú irúfẹ́ àwọn ènìyàn wọ̀nyí. Gbogbo ìwọ tó ti wà lókè rí tó ti rí ṣe rí tó dẹ̀ ti rí owó rí ṣùgbọ́n tí ayé fi májẹ̀mú òfo já ìbọ́ lórí àkàbà ògo tó wà. Ìwọ tí a pa àròkọ àwọn àgbà sí àgọ́ ara rẹ èyí tó bí ìkórira tí wọn kì í ṣe ní oore. Ìwọ ni kò wá pàdé Ọlọ́run májẹ̀mú ní ọjọ́ Thursday yìí fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu lẹ́sẹ̀kẹsẹ̀ pàápàá jùlọ gbogbo àwọn tó fẹ́ travel ṣùgbọ́n tí wọ́n fi àtakò ojú ọjọ́ tí wọ́n fi ń bá wọn jà láti má jẹ́ kó rí visa gbà. Bákan náà àwọn obìnrin tí májẹ̀mú ọkọ ọ̀run kò jẹ́ kó gbádùn lé ọkọ tí ọjọ́ orí dẹ̀ ti lọ lórí wọn pẹ̀lú gbogbo àwọn obìnrin tí ayé gbé akọ òkúta sí wọn nínú tí wọn kò rí ọmọ bí. Olúwa rán mi sí gbogbo ẹni tó ń sun ẹkún lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ti rò pé wípé kò sí ọ̀nà àbáyọ fún wọn mọ́. Olúwa wípé òun fẹ́ ṣàánú yín láti gbé ayé yín dìde kúrò nínú pàlàpàlà àgìjù àwọn àgbà ìyẹn nínú ìpàdé Thursday ti ọ̀sẹ̀ yìí gan. Níbo ni ìpàdé yìí ti máa wáyé? Ìpàdé yìí máa wáyé ní Elite Event Center tó wà ní nọ́mbà 58B
Lagos Road lẹ́yìn Access Bank Benson bus stop ní ìlú Ìkòròdú ní Thursday yìí ní déédéé aago 7 àárọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí a fi májẹ̀mú rán ló máa ṣiṣẹ́ nínú ìpàdé yìí pẹ̀lú àwọn olórin ẹ̀mí lóríṣiríṣi fún ìtúsílẹ̀ àwọn ènìyàn. Ní ọ̀sẹ̀ tó kọjá yìí, ibi gbogbo ní orílẹ̀-èdè àgbáyé ni àwọn ènìyàn ti wá tí Ọlọ́run májẹ̀mú dẹ̀ ń tú àṣírí ogun tó ń ja àwọn ènìyàn bí wọ́n ti fojú kàn mí pẹ̀lú ọ̀nà àbáyọ lẹ́sẹ̀kẹsẹ̀. Nítorí wòlíì tí Ọlọ́run bá fún ní ẹ̀bùn ìríran, ìgbóhùn, ìmọ̀ àyà, àṣírí pẹ̀lú àsọtẹ́lẹ̀, irú àwọn wọ̀nyí kì í béèrè ìbéèrè lọ́wọ́ ẹnikẹ́ni kí wọ́n tó máa tú àṣírí ogun ayé ènìyàn pẹ̀lú ọ̀nà àbáyọ, nítorí pé iṣẹ́ tá a fi rán wọn ni. Fún ìwọ tá a rán mi sí gẹ́gẹ́ bí wòlíì àti násírì tó ń bọ̀ wá ní ìpàdé ní ọjọ́ Thursday ọ̀sẹ̀ yìí, máa pè mí sí orí àwọn nọ́mbà yìí 09139236566 tàbí 07069717180. O dẹ̀ lè follow wa tàbí kó send a message lórí Facebook ní ọmọ májẹ̀mú World Outreach International. Ìwọ bùrọ̀dá pẹ̀lú sista tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí tó ní ayé rẹ̀ ń lò pẹ̀lú ọjọ́ ọ̀la rẹ̀, jẹ́ kí ìyè rẹ kó ṣí o, nítorí pé ohun tó ń ṣẹlẹ̀ sí ẹ yìí kì máa ṣe ojú lásán. Ṣé bó ṣe máa wò náà rèé títí tí ọdún yìí máa fi parí. Ìwọ ni kó wá dìde báyìí láti gbé ìgbésí akin kí ogun tó ń jà yìí kó má bàa pa ẹ́ kí ọlọ́jọ́ tó dé. Má gbàgbé o, ìpàdé yìí máa wáyé ní Thursday ọ̀sẹ̀ yìí ní nọ́mbà 58B Lagos Road Benson bus stop lẹ́yìn Access Bank nílùú Ìkòròdú. Níbikíbi tó o bá ti ń bọ̀, wọ mọ́tò tó ń lọ sí Ìkòròdú, bọ́lẹ̀ ní Benson bus stop, wá ti rí Access Bank. Lẹ́yìn Access Bank yẹn ni Elite Event Center yẹn wà. Mo sọ àsọtẹ́lẹ̀ bí Násìrì àti ọmọ májẹ̀mú ìbọ̀jọ̀ kìtì ọ̀gán tí ìṣẹ̀dá rẹ̀ gbà lágànjọ́ òru tí ọ̀nà rẹ̀ fi dàrú kó gbiná sọnù. Gbogbo ẹni tó rìn ní ìhòòhò lórí odó nítorí ọ̀rọ̀ ayé rẹ̀ kó ya òrè lójijì. Bẹ́ẹ̀ ni Olúwa wí o. God bless you. Wàrógolo. ọmọ májẹ̀mú World Outreach ìlú mọ̀ọ́ká. ìpolówó àtọ́bí ọmọ májẹ̀mú tí ò lábàwọ́n ló ń fọ̀n lójoojúmọ́. God of Covenant Miracle Ministry tí gbogbo àgbáyé mọ̀ sí ọmọ májẹ̀mú World Outreach ló ń pè ọ́ ní Thursday ọ̀sẹ̀ yìí níbi tí ìpàdé àdúrà Mercy Once Again ti máa ń wáyé. àánú lẹ́ẹ̀kan sí. ó ṣàánú fún Násárù òkú ọjọ́ kẹrin ó dá láàyè. ó ṣàánú fún Ànà ó di ìyá ọlọ́mọ. àsìkò tí Ànà ló dé yìí ìrètí yìí wà fún igi tá a bẹ́ lórí tó bá gbọ́ òórùn omi yóò sọ jáde. Ọlọ́run Olúwa tóbi ọmọ májẹ̀mú tó ń sọ̀kú di àlàyé ti ṣe tán láti sọ egungun gbígbé ayé rẹ̀ di ọ̀tun. wàá sì rí àánú gbà. máa bọ̀ kájọ pàdé ní Thursday ọ̀sẹ̀ yìí pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run àtolórí ẹ̀mí lọ́lọ́kan òjọ̀kan láti dé dagun 7 òwúrọ̀ sí 10 òwúrọ̀ kùtù tí kánsẹ́lì máa tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀. wàá wá mọ̀ bóyá wòlíì wà àbí kò sí wòlíì. Elite Event Center ni ó ti wáyé tó wà ní 50B Lagos Road Benson bus stop lẹ́yìn Access Bank Ìkòròdú lẹ́kọ̀ọ́. Prophet Dr. Olúwatóbi ọmọ májẹ̀mú ni ó máa pàṣẹ ọ̀rọ̀ tí èdè jáde lórúkọ Jésù. Telephone 07069717180. Ọlọ́run ọmọ májẹ̀mú sọ́kìkì ọ̀rọ̀ kan sáyé mi káyé mi ó ní túmọ̀. Royal Pop Lollipop. La 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 la, ọmọdé la, àgbà la, everybody la. Daddy, mo fẹ́ lollipop, strawberry real pop lèmi fẹ́. Èmi náà máa gba mango real pop sí. Rárá o, ẹyọ kan ló máa gbà. ẹ má jà sí i bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry real pop mango real pop passion àti white apple àwọn sweet aládùn táwọn lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017 ṣúgà àwọn ò pọ̀ jù ọ̀nà 4 ló pín sí. lílalíla ẹ máa la gbogbo ẹ̀ lálàáfíà àmọ́ omi lèmi fẹ́ mu. royal park water 75cl 50cl àti 30cl royal park water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí sweet real pop ó ṣe é lá fọmọdé ó ṣe é lá fàgbàlagbà òun ni kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín yàn láàyò ó dára lójú ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láti wí àwọn akẹgbẹ́ ẹ̀ ó ní gọ́ọ̀mù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa láti jẹ́ alágbàtà real pop àti royal park water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 Salamatu Street Ilasamaja Lagos. Real pop, lollipop, hey. Yeah.
ẹ ṣé níbi tẹ́ ràn wá lọ́wọ́ dé àwí pé ọpẹ́ ọláyìn ògo ní forúkọ rẹ ọlọ́run ọba ẹbí níṣẹ́rí wa rèé ó níbi tẹ́ ràn wá lọ́wọ́ dé ká máa jó káyọ̀ ká fògo fólú. ṣé ẹ ti dá mọ̀ báyẹn ṣé ẹ ti mọ lógo yẹn àbẹ́ ẹ̀ mọ lógo yẹn ẹ bá mi sọ orúkọ yín fáwọn ará ilé. orúkọ ti tèmi ni Kent Edunjobi. tí ọ̀pọ̀lọpọ̀ àwọn fans yín mọ̀ sí. orúkọ mi gangan ni Kẹ́hìndé Hasan but àwọn fans mi mọ̀ mí sí Kent Edunjobi. Kent Edunjobi mo fẹ́ béèrè àwọn nǹkan kan lọ́wọ́ yín ṣé ẹ mọ̀ wípé nílé ayé tá a wà yìí gẹ́gẹ́ bí orí ètò tá a wà yìí à ń pè ní àgànláyé ìtumọ̀ àgànláyé ni wípé àjùmọ̀ṣe ní ilé ayé bẹ́ẹ̀ ṣe wà yìí níbi tí ẹ dé lónìí níbi tó lọ́run jọrun èmi àti yẹn lọ́wọ́ dé ṣó ní àwọn kan tó jẹ́ wípé tẹ́ ẹ bá wo wájú tẹ́ ẹ bá wẹ̀yìn màmá dúpẹ́ fún pé tí ìbá ń ṣe ọpẹ́lọpẹ́ Ọlọ́run àti lágbájá Yorùbá wá sí níbi lónìí ṣó lẹ́yìn tó fẹ́ ó fàyìn lọ́wọ́ sókè. ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ rí nínú ìrìn àjò ìdáláyé tá a bá ń béèrè fún àánú Ọlọ́run àbí fún ìrànwọ́ Ọlọ́run ò ní tòkè sọ̀kalẹ̀ wá láti wá ràn yàn lọ́wọ́ àwọn èèyàn kan lọ́lọ́run máa rán sí èèyàn àwọn èèyàn làwọn olóyìnbó ń pè ní destiny helpers. ìyẹn ni àwọn àyànmọ́ ògo rẹ àwọn ẹ̀dá tí Ọlọ́run dá láti fa àyànmọ́ ẹ̀ sókè àwọn onísábàbí. bẹ́ẹ̀ ni so kò sí ẹ̀dá tó lè gòkè láyé tí ò ní àwọn destiny helpers àwọn tó máa fàyàn lọ́wọ́ sókè. So èmi náà ní wọn ní púpọ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé báyẹn lọ títí báyẹn. ṣé ẹ mọ̀ wípé àwọn tó ń kọrin pọ̀ gan gospel music ní o highlife ní oríṣiríṣi olórin ló pọ̀ ṣùgbọ́n ṣé ẹ rí ó níbẹ̀ yìí ṣe ń kọrin tiyín tó jẹ́ kó dá yàtọ̀ ó ní nǹkan kan nínú orin yín tó jẹ́ wípé kò síbi tí ẹ lè wà ọ̀rọ̀ yín dàbí ààfin láàrin ọ̀pọ̀lọpọ̀ èrò ni ó di dandan ó máa ń dá yàtọ̀ ni kí ni ohun tí ó máa ń motivate yín kí ni nǹkan tó máa ń gbé jáde tẹ́ ẹ fi ń kọ́ bẹ́ẹ̀ ṣe ń kọ́ yẹn tẹ́ ẹ kàn déédé ṣẹ́yìn lẹ́kàn ìjà style yẹn ni àbí torí pé tẹ́ ẹ mọ̀ pé tó bá rí yín àwọn para yín balẹ̀ ara yín tutù orin yín náà bẹ́ẹ̀ bá fẹ́ kọ́ ó máa ń tutù jáde ni kí ni nǹkan tí ó jẹ́ kóríyá tó máa ń gbé àwọn wo ló ń gbé wá agbe tó máa ń gbórin wá àbálùkù. Ọlọ́run ni ìmọ̀ orin náà ìyẹn ìmọ̀ orin ayé yìí náà tún pẹ̀lú ìyẹn tí mo mí ni pé kéèyàn kàwé àbí kéèyàn kọ́ ìmọ̀ ìyẹn náà pẹ̀lú àmọ́ gbòǹgbò ẹ̀ gangan ni Ọlọ́run òun ni ìbẹ̀rẹ̀ àti òpin ohun gbogbo kò sí Bíbélì sọ pé kò sí gbogbo ẹ̀bùn rere ó ti ọ̀dọ̀ Ọlọ́run wá so kò sí ẹ̀bùn téèyàn lè ní tàbí nǹkan kan téèyàn lè ṣe láìsí ìbísí àti ìrẹ̀sí Ọlọ́run asán ni so gbogbo nǹkan tí mò ń ṣe àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ẹni tó bá ti fi Ọlọ́run ṣe olùgbọ́kànlé òpó àti olùfẹ̀yìntì rẹ̀ irú ẹ̀dá bẹ́ẹ̀ kì í sábà jábọ́ wọn kò tiẹ̀ lè jábọ́ ni. tó nígbà tí wọ́n wá pè yín wípé Kent Edunjobi pé torí pé àmọ̀ páwọn oríṣiríṣi eré ló pọ̀ tá a ti wò oríṣiríṣi orin ló wà nínú ẹ̀ nígbà tí wọ́n pè yín fún AMVCA award wípé ẹ̀yin lè fẹ́ gbà báwo ló ṣe rí nínú yín. ó jẹ́ ohun tó múnú mi dùn torí AMVCA award ó jẹ́ award tó lámìláka tó dẹ̀ kan pa tó gbé wọn. bẹ́ẹ̀ ni ó gbé wọn tó yẹ pé láàrin àwùjọ èèyàn tó bá gbarú àmì ẹ̀yẹ báyìí àwọn èèyàn á kísà dáńkátà fún àti pé wọ́n á mọ̀ pé òkè kó tó lè gbárù iṣẹ́ ló ṣe. torí pé wọ́n mọ̀ pé àwọn tó eléyìí ò ń ṣe pé wọ́n gba kọ́bẹ́ àwọn máa ń wo nǹkan ni wọ́n á gbé wò ẹni tí ó bá tó gbangba làṣà ta náà máa gbélé lọ́wọ́. so ìgbà tí wọ́n wá pè mí fún àwọ̀dì yẹn tó gbé fún mi àbí tó porúkọ mi pé mi mo gba àmì ẹ̀yẹ yẹn ó jẹ́ kínú mi dùn pé nítòótọ́ iṣẹ́ tí mo ti ń ṣe ẹ̀wọ̀n kí wọ́n á sọ pé ohunkóhun téèyàn bá ń ṣe àwọn kan wà tó ń wòyàn á jẹ́ pé gbogbo ohun tí mo ti ń ṣe àwọn èèyàn kan ń wò wọ́n dẹ̀ rí pé iṣẹ́ mi ó kójú òṣùwọ̀n ni wọ́n ṣe gbé fún mi tíṣẹ́ mi ò bá kójú òṣùwọ̀n wọn ò ní gbé fún mi. ṣe mọ̀ wípé àwọn ẹ̀sìn tọ́lọ́run dá sáyé tá a bá alẹ́sìn mùsùlùmí àní ti gbọ́ àwọn ẹlẹ́sìn mùsùlùmí tó wọ́n sọ pé ṣùgbọ́n náà rọ̀bì ká nǹkan ti gbé bí ìlọ́lọ́run ni mo bá dé bẹ́ẹ̀ yẹn ẹlẹ́sìn ìgbàgbọ́ ẹ bá ti ní àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ tó bá ti sọ pé
Ebeneseri ibi lọ́lọ́run Ebeneseri yẹn báwo lẹ́yìn ṣe wá rò ó tẹ́ fi wá sọ́dọ̀ orin tó fi wá dùn báyìí tó wá dàbí ipa àgbọ̀rí. Well aṣòro ṣe bí ohun tí Ọlọ́run lọ́wọ́ sí adùn ṣe bí ohun tọ́lọ́run fúnra ẹ̀ lọ́wọ́ sí so Ebeneseri yẹn bó ṣe wáyé mi ò lè sọ ìtàn Ebeneseri láì má dárúkọ ìjọ tí mo ti ń kọrin tí mo dẹ̀ ń ṣe alákòóso ẹgbẹ́ akọrin yẹn. ẹ̀yin iṣọ́ master. bẹ́ẹ̀ni so oyè kí lorúkọ ọjọ́ ní. so CCC International Headquarters Church choir Apex choir so àsìkò àjọ̀dún dé a dẹ̀ máa ń kọrin àjọ̀dún ní gbogbo ìgbà ó wá di pòkè lọ́dún tó kọjá yìí November 3rd Sunday 2022 3rd Sunday in November every 3rd Sunday la máa ń ṣe àjọ̀dún wa ó wá di tọdún tó kọjá ó wá ní bóyá orin àti tún compose orin àjọ̀dún dé nǹkan kan ò bá wá sí mi lórí mo ṣàwé pé kí la ti fẹ́ ṣe lè bẹ̀ àwọn èèyàn ṣáà béèrè lọ́wọ́ mi pé àgbẹ̀ kankan ò gbórí wá wọn ò gbé kankan wá àwọn èèyàn ṣáà béèrè lọ́wọ́ mi àwọn ọmọ ẹgbẹ́ akọrin pé kí la máa kọ lọ́dún mo ní ẹ̀ ṣáà má wọ̀rí wọn á gbé wá tó bá tàkòkò wọn á gbé wá ìgbà tí ó kọ̀ dé ọjọ́ kan mo kọ̀ dẹ̀ sọ àdúrà ráńpẹ́ kan pé Olúwa ò bá tiẹ̀ fún mi ní bó tiẹ̀ ju ìlà mẹ́rin kí n kọ́kọ́ kákọ̀ kọ́ àwọn èèyàn káwọn ìkáṣàmọ́ ipa kọrin tuntun àti náà orin kan èèyàn like tábà ti kọ orin mi káṣà tiẹ̀ kọ́kọ́ kọrin tábà ti special kọ orin number ìlà mẹ́rin yẹn àjọ gbogbo èyí tó kù àjọ pọ̀ mọ́ àjọ̀dún ṣe. kò pẹ́ mo kọ̀ dẹ̀ gbọ́ Ebeneseri Ọlọ́run kò fi sọ́kàn mo wá pé Ebeneseri níbi tó ló wá ràn wá lọ́wọ́ dé Olúwa náà ti ràn wá lọ́wọ́ púpọ̀ nínú ìjọ tabawo nínú akọrin èmi pàápàá fúnra mi ní ìgbésí ayé mi ìmọ̀ lọ́dún tó kọjá mo gbé àwọn ìgbésẹ̀ kan lórí ìrìn àjò kàríà mi and Ọlọ́run dẹ̀ gba gbogbo ògo lórí ẹ̀ mo gbé àwọn ìgbésẹ̀ yẹn pẹ̀lú ìgbàgbọ́ nípa Olúwa mo fi lé ẹ lọ́wọ́ o ibi tọ́lọ́run dẹ̀ mo dẹ̀ wé kókè láti ìgbà tí mo gbé ìgbésẹ̀ yẹn títí di àkókò yẹn náà Olúwa ló ràn mí lọ́wọ́ kì í ṣagbára mi o so mo fi ok dájúdájú Ebeneseri ni mo máa sọ orin yẹn ní òde máa kọ́ ń pa ẹ̀ kò dẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ n bá ṣàdẹ̀ ìmísí yẹn ṣàwọ̀ n bá kọ orin yẹn a dẹ̀ kọ́ ní ọjọ́ àjọ̀dún bá ṣe lè kọ́ a dẹ̀ fi èyí tó kù sọ́dọ̀ Ọlọ́run gbà tó máa di bíi March lọ́dún yìí ta fẹ́ release album wa ìyẹn àwo tí choir ń ṣe a ti forin Ebeneseri sí tẹ́lẹ̀ pé ó máa wà ní album gbà tó yá gbogbo wa ní irọ́ ẹ jẹ́ ká yọ kúrò àbá pé kò dùn létí pé ká yọ kúrò pé ká tọ́jú ẹ̀ di bóyá ìmí ìta bá fẹ́ ṣe n bá rántí pé ìkórè ọdún tó kọjá tá a ṣe ìyẹn àjọ̀dún pé a máa ṣe fídíò performance a record ẹ̀ a dẹ̀ ṣe performance video ẹ jẹ́ ká kúkú fún yẹn sórí YouTube káti ẹ̀ wọ́n kó yẹn kó má dà pé nǹkan tá a ti ṣe látọdún tó kọjá kó abandon ẹ̀ sílẹ̀ torí àjọ̀dún mi tún ti máa tún wọlé báyìí ìyẹn dẹ̀ tí mi bá ti wọlé ìyẹn ti lọ nìyẹn bí mo ṣe mú fídíò bí mo fi sórí YouTube nìyẹn ibi tí Ọlọ́run ti jẹ́wọ́ rẹ̀ ibi tọ́lọ́run ti jẹ́wọ́ rẹ̀ mo kọ̀ dẹ̀ jí lọ́rọ̀ ọjọ́ kan mo kọ̀ rí táwọn èèyàn ń kígbe Ebeneseri mọ́ kí ló ṣẹlẹ̀ kí ló gbó fóònù mi ò dákẹ́ àwọn èèyàn ṣà Ebeneseri lọ́tọ̀ kí ló fún bí ọ̀sẹ̀ kan àbí méjì táwọn èèyàn bá ṣà ti ń sọ̀rọ̀ Ebeneseri tó bá ti ń mẹ́sẹ̀jì mi tó bá ti ń máa ṣà máa wò pé tó bá dọ̀la gbogbo á lọlẹ̀ á tún dọjọ́ kejì á tún gà màá tún ní tó bá tún dọ̀la á tún lọlẹ̀ á tún dọjọ́ wọ́n bá ní tó Olúwa ó dà pé ọ̀nà tó fẹ́ gbà ṣiṣẹ́ rèé o bá ṣe padà fi Ebeneseri sínú orin nìyẹn. hallelujah mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tí a jọ pàdé ní ọ̀sán yìí agbára Olódùmarè
ó máa bá mi gbé ẹrú ọ̀tá ò ní ṣe ẹ́ níkà lórúkọ Jésù Olúwa wa àmín. Orúkọ mi ni wòlíì Roland Olúwọlé tí gbogbo èèyàn pè ní bàbá wákàtí àdúrà. Mo wá láti ìjọ Dynamic Prayer Chapel tá a lẹ́ka káàkiri ìlú Èkó yìí. Ohun tí ó gbé wa wá sí orí ètò yìí lákòókò tẹ́ ń gbọ́ wa yìí ó jẹ́ ìtọ́ni ńlá t'Olúwa ní ká wá fọn rere ẹ̀ sí etí gbogbo ènìyàn. Ẹ ti máa gbọ́ wa lórí rédíò báyìí láti bí ọjọ́ díẹ̀ sẹ́yìn lórí ìpàdé àdúrà tí ó máa wáyé ní ọ̀la Thursday lágbára Ọlọ́run láago 8 láàárọ̀ sí aago 10 àbọ̀. Ìpàdé àdúrà yìí kò ń sọ̀rọ̀ ìjọmi kọ́ rárá. Gbogbo ẹni bá nígbàgbọ́ nínú àdúrà l'Olúwa ní ká pè, nítorí ohun tá a fẹ́ gbàdúrà lé lórí lọ́la yìí ohun tó kan gbogbo ènìyàn ni. Níbo la ó ti ṣèpàdé àdúrà yìí? Ó ní ìjọ wa tó wà ní Ìjú Road, Dynamic Prayer Chapel, number 106 Ìjú Road, Church bus stop lẹ́gbẹ̀ẹ́ Sọ̀kèdílẹ̀ police station, along that Ìjú Road kó o tó dé Fágbá junction jẹ́ pé Agége pẹ́ńsìmọ̀ ló gbà wọlé, kò ń ṣe ibi tó mú rárá. Ohun tá a fẹ́ gbàdúrà lé lórí lọ́la yìí ó jẹ́ ohun tó kan gbogbo ènìyàn la ṣe wá fọn rere. Kí sì lóhun tá à ń gbàdúrà lé lórí? Ọ̀nà 4 ni ogun máa ń gbà dìde sí ènìyàn láyé. Ọ̀nà àkọ́kọ́ òun ni ẹ̀ṣẹ̀. Ọ̀nà ìkejì òun ni ogun ará ilé ènìyàn. Ọ̀nà ìkẹta òun ni ogun òkùnkùn. Ọ̀nà ìkẹrin òun ni ègún. Nínú ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin yìí ègún ló burú jù. Ègún á máa dìde sí ènìyàn bí ò tiẹ̀ dẹ́ṣẹ̀. Ègún ló máa ń jẹ́ kí olódodo jìyà bí ẹlẹ́ṣẹ̀. Ègún burú ju ogun oṣó àti àjẹ́ lọ. Ègún ló máa mú kí obìnrin ó ṣi ọkọ fẹ́. Ègún ló máa mú kí ọkùnrin ó ṣi aya fẹ́. Ègún á máa mú kí ènìyàn ṣi légbà. Ègún á máa mú ènìyàn pàdé àwọn ìkà ènìyàn. Ègún á máa mú kí ènìyàn dẹrù ògonù. Ègún á máa mú kí olóore àtolùrànlọ́wọ́ kó jìnnà sí ẹ̀dá. Ègún á máa fa àṣetì sójú ọ̀nà ènìyàn. Mo bẹ̀ Olódùmarè lénìí, agbára Olúwa á ṣẹ́ ogun tó ń bẹ níwájú rẹ yìí. Ègún ló máa ń padà tó ń dogun. Gbogbo ẹ̀yin tí a jọ pàdé lórí ètò yìí, ègún àìmọ̀ tó ń jà ẹ́ yìí Ọlọ́run á ṣẹ́ ogun náà láṣẹ wọlẹ̀. Isaiah 49 verse 24 and 25. Ó ní ǹjẹ́ a lè gba òǹdè lọ́wọ́ alágbára bí? Ó ní bẹ́ẹ̀ ni. Ó ní a ó gba òǹdè lọ́wọ́ alágbára. Can the lawful captive be delivered? He said, yes, thus said the Lord. Even the captive of the mighty shall be delivered. Gbogbo ẹni tí ègún so mọ́lẹ̀ tó ń gbọ́ mi, agbára Olúwa á tú ẹ sílẹ̀. Gbogbo ibi tí ègún ti ń da ìrìn àjò yìí rú, agbára Olódùmarè á tú ẹ sílẹ̀. Ègún ló máa ń jẹ́ kí ọmọ ó sun ẹkún tí àwọn òbí ẹ̀ sun. Ègún ló máa ń jẹ́ kéèyàn ṣìṣe lọ́dọ̀ ẹ̀ tó fẹ́ ràn lọ́wọ́. Bí ogun ṣe burú tó, ogun ará ilé ni, ogun ìdílé ni. Ègún ó burú ju ogun ilé lọ. Ìgbà tí ègún bá bẹ̀rẹ̀ iṣẹ́ ló padà tó dogun. Kí ló ń jẹ́ ogun ará ilé? Ogun láàrin ẹ̀jẹ̀ sẹ́jẹ̀, bàbá sọ́mọ, ìyá sọ́mọ, ẹ̀gbọ́n àbúrò, ọkọ aya. Ogun bàbá ló ja Rúbẹ́nì. Ogun ìyá ló ja Ísọ̀. Ogun ìyè kan ló ja Jósẹ́fù. Ogun ìyàwó ló ja Sámsónì. Èyí ni ogun ará ilé. Kí ló wá ń jẹ́ ègún ilé? Èyí ni ọ̀rọ̀ òdì tí a sọ láti dorí ayé ènìyàn kodò. Curse is a negative pronouncement that hold on to you without your permission. Tó bá ti wá pẹ́ tó di ayé ènìyàn mú adogun. Adi pattern tí ẹbí ń là kọjá. 2 Kings chapter 5 verse 26 to 27.
ẹ̀tẹ́ wọ ayé Gèhásì. Ohun tó wá padà dà ní pé ègún yìí padà dógún. Gbogbo ọmọ tó wá bí wọ́n wà ní abẹ́ ègún burúkú yìí. Láìsí ègún kò lè sí ogun ìdílé. Ogun ara ilé wà, ṣùgbọ́n ègún ló ń ṣe atọ́nà ogun ìdílé. Ègún orí Gèhásì ó di ogun ìdílé. Gbogbo àwọn ọmọ tó padà bí wọ́n di adẹ́tẹ̀. Ègún orí Dáfídì. tó o yà ẹ̀gbọ́n. anyway orúkọ ti tèmi ni Kent Ẹdúnjọbí. ṣé mo ti ń lé yín lọ tó báyẹn náà ni. Ẹ bá wa fún àwọn tí wọ́n ń wo orú yín báyìí láti rí bí yín lọ́la tọ́lọ̀ ń bá wa ṣàánú wọn tó kìkì dé tí gbogbo ẹ̀ dé. Ẹ bá mi gbà wọ́n níwọ̀n bó ṣe ẹ̀kọ́ ilé ayé torí bẹ́ẹ̀ mi ṣe rẹ́yìn ìyá ẹ̀ ẹ̀yin gangan ni ìmọ̀ràn. Ìmọ̀ràn tèmi máa gba àwọn èèyàn ni pé ṣe rí ayé yìí jẹ́jẹ́ ni. Kò síbi téèyàn fẹ́ dé láyé àbí kò sí ohun téèyàn fẹ́ ní láyé yìí, àwọn kan ti dé bẹ́ẹ̀ rí. So ìwà pẹ̀lẹ́, ìtẹríba, sùúrù, òun ni èèyàn fi ń lo ilé ayé. Kéèyàn dẹ̀ pọkànpọ̀ sọ́dọ̀ Ọlọ́run ló lè ṣe ohun gbogbo ojú bẹ́ẹ̀ lọ. Ṣé ti gbọ́ wọ́n ní pé kò síbi téèyàn fẹ́ dé láyé yìí tí kò lè jẹ́ nípa ìgbìyànjú àti sùúrù, bẹ́ẹ̀ ni ká pakàn sí ọ̀dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ló lè ṣe ohun gbogbo. Mo mọ̀ wípé gbogbo ẹ̀yin olólùfẹ́ Àgàn Láyé ẹ ti wò wípé ẹ sì fẹ́ gbádùn, ẹ má wọrí. Kent Ẹdúnjọbí wọ́n tún sì máa padà wá tán máa wá bá wa lálejò tá a máa rí ibi gbádùn ara wa jù báyìí lọ lórí ètò kó ní jù báyìí lọ lórí ètò Àgàn Láyé lọ́sàn-án tòní. Tẹ́ ẹ bá gbádùn wa dáadáa ní kẹlẹ́ láìkí wa lórí Instagram kẹ́ ẹ lè gbọ́ ìtókù tẹ́ ẹ tún fẹ́ sọ níbẹ̀ lórí official Jumobi Omisore. Ìyókù tún di lọ́jọ́ mẹ́jọ. Ẹ ṣé ó dàbọ̀.